mo ẹ̀sẹ̀ wá rí wípé gbogbo àwọn mùsùlùmí Nàìjíríà yìí àti kàlẹ́fà ni o àtàwọn àgbà mọ́ọ̀mù ni o àti sèyíkì ni o gbogbo wọn pátá ló mọ tó ń bẹ nínú Quran ṣùgbọ́n sẹ́yìn mọ̀sọ̀rọ̀ wọn ni wípé ohun tí wọ́n gbàgbọ́ lórí ẹ̀ ò ní hadith ṣàwárí ní sẹ́mà hadith yẹn náà ni gbogbo wọn ń takò lọ́wọ́lọ́wọ́ báyìí torí ó ti takò tí wọ́n ń ṣe and then ó dẹ̀ ti takò tí àwọn wọ̀nyí kà gbogbo wọn dọ́gbọ́n yí hadith sílẹ̀ wọ́n lẹ́nìkan ló kọ́ ṣebí tẹ́ fi ń bọ́ wa láti ìgbà yẹn nìyẹn gbogbo ẹ̀yìn àfa ọ̀rọ̀ ànábì wo ló wà nù Quran hadith ni gbogbo ń pátá ń lò wo ẹ bá mi sí à program kó kàn níbọdí wọn lára gbogbo wọn tó bá jẹ́ original ọmọ ọkọ Yorùbá ẹ gbà pé ìwé lásán náà fi ń ronú fún wa ànábì sọ pé Allah sọ pé àwọn tí wọn nítumọ̀ sí àwọn ancestors ti wa àwọn tí wọn ní ọpọlọ tó wọn bá ta wa ní wọn wá kọ nǹkan sínú ìwé ní wọn fi ń ro ọpọlọ wa náà fi ń da ọpọlọ wa láàmú nínú Nàìjíríà yìí àwa tó wá ń jà sí ẹjọ tààtì ẹ lọ́nà tẹ́ ń sọ ìgàn ṣebí náà wọ́n ti gbé èrè jáde yìí nípa èrè táwọn forí balẹ̀ fún rèé nílùú Mẹ́kà nítorí àwọn gbọ́ nǹkan wọ̀nyí tó ipá àwọn tó ní nǹkan wọn náà ń gbé jáde kí lẹ́sẹ̀ sí ẹ̀wá ní ọba Solomon polórí burúkú ni ẹtìmẹ́ tó máa sọ̀pọ́tì ń gbọ́ ọba Solomon gbọ́ òdí kàlífà àwọn ìsọ kò dá wọn lóyìn táìmù. This is the beginning of everything. Ibẹ̀ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní kálòlò ibẹ̀ yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣèbàjẹ́ ẹ lọ mú hadith tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé yẹ̀rkàbú náà tí ò síbi kankan nínú èdè lágbáwá tí wọ́n ti lò fún ìbásùn ẹ̀ ń túmọ̀ ẹ̀ sí ìbásùn ìbálòpọ̀ ohun tí mo fẹ́ ká achieve lálẹ́ ìgangan nípa achieve ẹjọ́ ẹni sùúrù ẹjẹ́ kí n láǹdì. kọ́ sọ̀rọ̀ tán. So ohun tí mo fẹ́ ká achieve lálẹ́ achieve díẹ̀ nínú ẹ̀ which is ohun tí wọ́n ń sọ yẹn kí wọ́n gbé wá fún proper scrutiny àti Abdul Malik inú wọn àti nǹkan kan gbé àwọn nǹkan yẹn ká wá ká analyze àmọ́ ń pọ́ bá Solomon àmọ́ pé lórí burúkú ẹ̀dá ni kò dàrú sí mi mo láwọn videos ẹ̀ lọ́wọ́ àwọn eléyìí tí mo rí fúnra mi àwọn eléyìí tí àwọn èèyàn ṣí ẹ̀ pẹ̀lú mi náà àwọn nǹkan bá Solomon mo mọ̀ ṣóyé kí ló dé tó fi dé wípé káwọn people yìí sọ̀rọ̀ ó yọ gbogbo wa gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí gbogbo bí tẹ́ bá ti pàdé ọba Solomon láyé ẹ block ẹ gbé ṣépè ni gbogbo bí tẹ́ bá ti rí MS bàbá ẹ block ẹ gbé ṣépè ni ṣó ti yé ẹ máa wá sọ fún àwọn ní ẹ̀kọ́ kan tẹ́ bá ara wọn tí wọ́n ń tẹ̀lé ohun tẹ́ ẹ máa sọ fún wọn ò ní wípé tí wọ́n bá bí wọn dá àwọn tẹ́ ẹ̀ tí block nínú wọn pé kí wọ́n máa bọ̀ wá sí page àwọn mùsùlùmí pẹ̀lú ògo Ọlọ́run mo ti stop láti máa ṣe live púpọ̀ láti láṣẹ torí pé mi ìráyè níṣì pẹ̀lú ògo Ọlọ́run lọ́dún yìí a máa up live wọn gbogbo kọ̀ọ̀kan tó bá láyà nínú wọn tó bá lè wá sí state tí nǹkan kan yé tó wá ẹ̀jẹ̀ sí